Kú dédé wò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ní ìlú Usho ní Ondo State. Tí a bá ń bọ̀ láti Ọ̀wọ̀ wá sí Àkúrẹ́, ibẹ̀ ni ìlú yẹn wà. Tó bá dẹ̀ jáwa tá ń bọ̀ láti Àkúrẹ́ náà, tó bá kọjá airport, kan tó dé Ọ̀wọ̀, ìlú yẹn ni ẹ máa kàn. Ibẹ̀ ni a ti gbọ́ pé nìkan bí aago kan òru làwọn agbébọn tí wọ́n jẹ́ bandit ló wá gbé àwọn èèyàn níbẹ̀. Tí aláboyún mẹ́ta sì wà nínú àwọn tí wọ́n jí gbé lọ. Ìlú Usho yìí, nígbà tí Chief Sunday Igboho tó bẹ̀rẹ̀ sí lọ sọ́dọ̀ lọ́balọ́ba tó bẹ̀rẹ̀ láti August last year, a ṣe wọnú September. Ọjọ́ tí a kúrò ní Ìbàràpá tí a lọ sí Èkìtì, Ìjẹ̀rò Èkìtì, Ìkẹ́rẹ́ Èkìtì, Adó Èkìtì, a kúrò ńbẹ̀. A lọ sí ìpínlẹ̀ Oǹdó lẹ́yìn tá kúrò ní Ìmọ̀rẹ́ Èkìtì, àwọn Ìkàngbá, bóyá Ìkàngbá dẹ̀ ni a kúrò ńbẹ̀. Àwọn ìlú tí wọ́n ń pè ní Ìkàrẹ́ Àkókó. Nígbà tá kúrò ní Ìkàrẹ́ Àkókó, a wá lọ sí ìlú Ọ̀wọ̀. Nígbà táwa ń bọ̀ láti ìlú Ọ̀wọ̀, àwa Koiki Media Team, mọ́tò wa ti ń ṣe yàmàyàmà lọ́nà, gbogbo tó wá dé ìlú nígbà tá wá dé ìlú Usho yìí, ibẹ̀ ni mọ́tò wa bàjẹ́ sí, téńjì ti bàjẹ́. Téńjì yẹn gan-an tó ti náà tó pẹ́ ṣe ẹ́ńjìn yẹn níbẹ̀ tó tún gbogbo ẹ́ńjìn lẹ̀. A lò tó ọjọ́ mẹ́rin ní ìlú Usho yìí. Gbogbo agbègbè ìlú yìí, ẹ máa rí wípé iná ìjọba gan ò dúró déédéé. Ọ̀nà dà tí iṣẹ́ ibi ò ní bí ṣe ń bẹ̀. Àwọn Haúsá gan ló kún ìlú tá à ń sọ yẹn náà. Wọn rí àǹfààní ìjọba jẹ títí nílùú ọ̀hún. Ìlú yẹn ní ìsìn ni wọ́n ti jí àwọn èèyàn gbé tó jẹ́ worshipper. Ìjọba ìpínlẹ̀ Oǹdó ti fẹ́ di Borno. Ẹ bá mọ̀ pé Kwara State ìsìn ó ti di Borno bí ìlú àwọn Boko Haram. Kó tó wá bàjẹ́ pátápátá, ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Oǹdó, ìjọba ìpínlẹ̀ Oǹdó, ó dọwọ́ yín o. Torí ilẹ̀ Yorùbá ni bí ó ti ń di ọ̀rọ̀ Borno táwọn Boko Haram ti ń ṣiṣẹ́ yàmàyàmà. Ìpínlẹ̀ Oǹdó ti ṣe bẹ́ẹ̀ o. Kò tí ì lè pọ́sẹ̀ kan tí wọ́n pa ọba, òun náà wá kọ́ àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì. Wọ́n dẹ̀ ní bí òsìkú ilé tòde ò lè pa ni. Torí ẹ̀, ọ̀gá Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Oǹdó, ẹ fún àwọn ọmọ lẹ́yìn, ẹ fún wọn ní sálárì gidi pé kí wọ́n máa béèrè fún ẹ̀tọ́ wọn, tẹ́ máa tún máa wá ọ̀ràn sí wọn lẹ́sẹ̀. Eléyìí tó ń béèrè fún letter of kìíní kan appointment àbí payroll, iná àwọn Àmọ̀tẹ́kùn. Òun lè ń bára yín jà fún látọdún tó kọjá. Nǹkan tó yẹ kẹ́ ẹ mójútó kọ́ ẹkùnrin ẹ̀ mójútó, ẹ̀ ń jà ọ̀tẹ̀. Ẹ sanwó oṣù gidi fún wọn. Kàwé ti gbójú ìjà kó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣọ́ọ̀ṣì lóríṣiríṣi ń sìn. Ṣọ́ọ̀ṣì Celestial ní Mẹ́kọ̀ gbogbo yín sọ̀rọ̀. Wọ́n já àwọn èèyàn gbé, wọ́n jí wọn gbé rìdíìmù sọ̀rọ̀. Ó ti ń kan Celestial náà báyìí. Ó yìí máa kà sàlátù kò síbi tó nìkan. Táwa ètò mójútó. Òun la sọ pé kójú má rí ibi gbogbo ara lògùn ẹ̀. Gbogbo ara lògùn ẹ̀. Ẹ mójútó ètò ààbò. Ẹ mójútó ọ̀rọ̀ ètò ààbò. Ẹ̀mí wa ó ṣe kókó. Èmi fi àsìkò yìí, mo fi ń bẹ̀ yín wípé ẹ jẹ́ ká tètè gbájúmọ́ wọn. Àwọn aláboyún tí wọ́n jí gbé lẹ́kẹ̀, agbára Ọlọ́run á dé láyọ̀ àtàlàáfíà. Ṣé ẹ ti rí i pé nígbà tí wọ́n ti kúrò Kwara tí wọ́n ti dé ìpínlẹ̀ Oǹdó, tó bá yá wọn ṣe lẹ́kìtì akọ Ògùn, àwọn máa di pé ó peléke sí ẹjọ́
ẹ tètè jẹ́ ká jí gìrì o torí àwa náà tẹ̀lé máa jí ìdájí lọ jẹ sàì má lose guide o wọn ò ní jí yín gbé o torí ẹ̀ ọ̀rọ̀ dé ọtún fọmọlúàbí tó bá dé ní àdúdídí ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ Koiki Media.